كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المنى يا رب من على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى يا رب قد ابتلاء بالهموم وقد رجعت فضلك صلا ثم لم أزل أرجوك ولعلنا يخفى عليك ولا ما كان لي بالحياة لبوس والعطل وقد تعلمت علم الدين في لغتي أنزلت فيها كتاب الذكر والمثل صرفت فيها حياتي من بدايتها إلى واسطها والنفس في الشغل لكن على غير جدوى في الحياة وقد ظلت معيشتنا ضنكا على الفشل قدرت عيش بني الإسلام يا صمد كانوا في ضلال الدين والعتل إن العدا كلهم يسعون في تلفي ويزعمون بأني لست بالنجاسة ربي ببطال ما صنعوا فأنت ربي لا يعبد الراجي يا غارة الله حلل قدم ربط وشتت شمل أقوام الذي اختلت الله أكبر سيف الله يقتلهم وكل ما قد خلوا في رأيهم هبطوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا وجارا ببسم الله الرحمن سرا وجارا ببسم الله الرحمن táyé bá dání wò tí ó bá rán ni wọ́n lè sọ pé ogun lóní tó dájú iṣẹ́ Ọlọ́run mà ló sọ wá dẹni àlébà lójú ọ̀tá wa àlébà lójú ọ̀tá wa kápẹ́rò sọkọ̀ kì í ṣeéṣe òdì mọ́tò wíwà ìyẹn ò gbà gidi kàkáyé lẹ́sìn lolúwa fi hàn wá kálẹ́tàlẹ́ àṣẹ olúwa ni kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ni ọ̀gẹ̀dẹ̀ tó pọ́n máa ti dáràn jíjẹ ìbẹ̀pẹ̀ tó pọ́n máa ti dáràn jíjẹ ẹni ńlá ni yẹpẹrẹ ń wà bí yẹpẹrẹ dòjò tó ń rọ̀ lókè bí yẹpẹrẹ dòrùn tó ń ràn wálẹ̀ kò ní wọlé táwọn àbá wa kò ní wọlé táwọn àbá àwa ń dúpẹ́ kádàrá rẹ̀ tó kọ sínú ayé wa ṣèkẹ́ṣèkẹ́ fún bàbá ní máa tán ṣe sábàbí tàbí ṣoríire. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún a ń tọrọ àlékún ìkẹ́ fún aṣọ́jẹ̀dá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo wa mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi sílẹ̀
títí ó fi di ọjọ́ ọ̀gbẹ́dàl kìyàmà. Àmín. Ní àkọ́kọ́ a kí gbogbo àwa jàmá pátá ní àdúgbò bí tí a wà yìí onígi méjìlá rí. Ẹni sẹ́ríkì. So mo ò bẹ́ẹ̀ mi ó ti ẹ̀rí igi méjìlá ká nígbà wọn bọ́ wọ́n ti gé ní òkè ọlọ́run bá lè kọ́lá kò ní jẹ́ kó bàjẹ́ láíláí. Àmín. Gbogbo Sao Muslim Community ìgbà tí wọ́n ní Sao ilé epo lèmi má ti ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀, so mo wá ń wo ilé epo bọ̀ lẹ́gbẹ̀ẹ́ sí pé ilé epo ní Sao, so wọ́n sì wá sọ ìtumọ̀ Sao yẹn fún mi pé àkójọpọ̀ Muslim Community bíi 4 àbí méjì àbí 6 ńlá sọ di ẹyọ kan látara ìfẹ́. Àríkọ́sí dáadáa lélẹ̀ ọlọ́run bá lè kí ọlá èsù tí máa ń dá nǹkan rú ọlọ́run má jẹ́ kó ráyè láàrin wa. Àmín. So inú ẹ̀kọ́ òun náà ni pé gbogbo tó bá jẹ mọ́ dáadáa ìyẹn máa ń pè má rẹ̀ ni àgbọ̀dọ̀ sọ kọ́lọ́ má jẹ́ ráyè láàrin yín, láàrin wa láàmú pé tó rájọ́ ń ṣe náà ni. Tí dáadáa bá ti wà tó bá ti lè kárẹ̀ káwọn olórí rẹ̀ dá níbo ló wá fẹ́ ju rẹ̀ sí, ọlọ́run má jẹ́ kí sọ ráyè láàrin wa. Àmín. Ọbẹ̀ látòrí àwọn àmírù wa tí wọ́n jẹ́ olùdarí fún ìjókòó mùsùlùmí ní gbogbo àdúgbò àti agbègbè rẹ̀ àti gbogbo kàràkàrà rẹ̀. Inú orúkọ wọn tí a dá musa gbọ́ Bọ́láńtà ń bẹ. So mo ti máa tí èèyàn bá ti gbọ́ Bọ́láńtà àti mọ̀ bí tó ti wá àti bẹ̀ àti bí ọlọ́mọdé kankan bàjẹ́. Wọ́n láàjọ kan sọ ọlọ́run wọ́n lágbóná ńlá ìlàílàlá tó fi wá lórí gbogbo àwọn tí wọ́n jẹ́ adarí àwọn máàmù gbogbo àwọn àdúgbò gbogbo ẹ̀yin bàbá àbà tó fi wá lórí cooperative tí ọlọ́run tó ní kó tara ìfẹ́ yìí kó tara rẹ̀ jáde lórí pé a fẹ́ rin ọ̀nà àrámù, a fẹ́ rin ọ̀nà àìtọ́, a sì fẹ́ mú ìdẹ̀kùn bá gbèsè ayé wa. Ọlọ́run má jẹ́ ká rò ní ẹnìkọ̀ọ̀kan wa wọ́n lágbàdo sọ́lọ́. Gbogbo ẹ̀yin màmá wa tí ẹ jókòó kalẹ̀ síbi ìtọ́lọ́ ọlọ́run má jẹ́ kọ́rọ̀ yín ó dàrú. Wọ́n lágbàdo sọ́lọ́ wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Torí àsìkò wa nǹkan tí wọ́n ní kí á sọ̀rọ̀ lórí màá fẹ́ ká jẹ́ ká fi ara balẹ̀ torí tọ́lọ́. Gbogbo àwọn tí bá sọ̀rọ̀ àbáwọn ọmọ tí bá ń káàkiri so kí á jọ wọn bá ṣẹ́jú tá a bá fẹ́ lò ọ̀rọ̀ kì í ṣe nǹkan tí máa ń wéṣì dànù. So ìjókòó súnà òun ìjókòó tẹ́lẹ̀, ìjókòó àwọn oníbídíà olójẹ yìí pé kò sí tọ́ka wọn pọ̀ ọ̀rọ̀ ọlọ́run bí pé bí wọ́n sì máa gba owó lọ. So ní tá a kóra wa jọ sí òun náà ni pé ẹ fẹ́ káwọn èèyàn gbàgbọ́ yẹ ẹ̀sìn, a sì ti rí àpẹẹrẹ rẹ̀. Alhamdulillah. Kódà lórí ìjókòó yìí ni mo ti tún change dimension tí mo fẹ́ sọ. So bẹ́ẹ̀ mi ti sábà máa ń ṣe nu ibi tí n bá lọ ní ó dìtà mí irú ọ̀rọ̀ tá a sọ ń bẹ̀. Àìsàn tí ń ṣe àwùjọ ìpọ̀ ṣùgbọ́n wàá wò pé èwo ẹni ọba ru àwùjọ bí tá a wà yìí gangan mu. So àìsàn tí ń ṣe àwùjọ wọn ní ká sọ àwọn àìsàn tí ń ṣàwùjọ tá a wà yìí lásìkò tá a wà yìí káwá sọ ọ̀nà àbáyọ torí pé tá a bá máa àìsàn a gbọ́dọ̀ mọ̀ ọ̀nà àbáyọ. Ṣẹ́ta bá ń sọ ń pa àwùjọ gbogbo ayé ló ti bàjẹ́ generally, kò ìsàdédé bàjẹ́. Níjọ́ kan ànábì wa sallallahu alaihi wasallam ànábì sùn ó wá dìde láàrin òru bí n tá a lè fi wé dédé bí aago kan òru ànábì wa dìde ó wá lọ bákan nínú àwọn ọmọ kí ó ti ń gbé lọ́dọ̀ rẹ̀ tá a lè pè ní bí ọmọ ọ̀dọ́ rẹ̀, a máa ń pè nìyẹn ní Abu Muwayhiba. So ànábì wa lọ jí pé yá Aba Muwayhiba sallallahu alaihi wasallam ọyà ǹde ọlọ́run ránṣẹ́ sí mi ní ìsìn pé kí n dìde kí n máa lọ sí ibi tí wọ́n máa ń sin òkú mùsùlùmí sí nínú iṣẹ́ ńlá kan tá a gbé fọyín sáwọn náà nù pé ṣé ilẹ̀ tẹ́tí wà. Ṣé kìí ṣe tàwọn Haúsá? Ok, alhamdulillah. So àwùjọ wa gbọ́dọ̀ máa ní makbara à ń sìnkú lé yẹn kò lọ́nà ṣẹ̀rẹ́ Islam. So makbara ti wà látọjú ayé ànábì sallallahu alaihi wasallam. Ànábì wá dìde pé Ọlọ́run ní kí n máa lọ sí itẹ́ tá à ń pè ní bàkí
ibi tí a ń ṣe àwa mùsùlùmí sí ọlọ́run ní sí mọ́kàléwọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tá a bá dé Mádínà àárí ààyè yẹn níwájú mọ́sálásí ànábì oníbàkí yẹn wà ibẹ̀ ní à ń ṣe òkú sí ọwọ́ àǹbẹ̀dùn ni. so ànábì lọ́lọ́run ti pa mí láṣẹ kí n lọ tọrọ àforíjì fún gbogbo mùsùlùmí tí wọ́n ṣe síbẹ̀. ọyá ìwọ èmi àti ẹni mo fẹ́ kájọ lọ láginjù òru bánabi ṣe wá débẹ̀ ànábì ṣàdúrà fún gbogbo mùsùlùmí tó wà ń bẹ̀. ní tí mo fẹ́ lù bẹ̀ ni pé ànábì wa ní ọmọ ti dáa fún yín o ẹ̀yin tẹ́ ẹ ti kú yìí nínú ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá mọ irú àdánwò táwa tá a wà láyé lónìí tá nǹkan tánàbí bá sọ bá ń jọ náà sallallahu alaihi wasallam lásìkò tánàbí ń bẹ láyé lọ́wọ́ tí wàá ń sọ báwọn tó ti kú pé ẹ̀yin mà ti wà nù kẹ ẹ̀ mà ti wà nù sinmi tẹ́ ẹ bá mọ fìtínà táwa tá a ṣẹ́kù láyé ànábì ń sọ bá lójú ayé rẹ̀ tẹ́tẹ́ pásìkò tó dáa jù lásìkò tánàbí lò sallallahu alaihi wasallam ẹ̀yin ó ti mọ̀ pé ẹ ti bọ́ nù sinmi o tánàbí bá sọ bá kí làwọn sọ láyé tí a yìí ìyẹn jẹ́ point number 1 màdánàbí wa sọ bá ń tán ànábì wa dojú kọ Abu Muwayhiba ọmọ kí o rẹ̀ tó mú lọ́wọ́ ọ wá ní ibi mo ti ń ṣàdúrà lọ́wọ́ fáwọn òkú tó kú yìí wọ́n ránṣẹ́ sí mi ọlọ́run ránṣẹ́ sí mi pé ìwọ ànábì mú kan nínú méjì ìmọ̀ kọ́ ọ máa bọ̀ lọ́dọ̀ èmi ọlọ́run kó o sì wọ àlìjánnà tàbí kọ́ ọ sẹ́kù tí ó fi di ìgbẹ̀yìn ayé ó sì tún wọ àlìjánnà náà ẹ̀mí ìrí ogun gbogbo àìlà bàbá nàbí láyé sallallahu alaihi mú wasallam kan nínú méjì Abu Muwayhiba tọ́jú ọmọ kí wà nàbí yẹn ni wọ́n sọ bá nàbí pé àdákùnjọ́ máa mú kọ́ ọ máa sẹ́kù lọ gbére láàrin wa tí táyé òfin parẹ́ ni o ànábì ni kálá wàlá ọ̀rọ̀ òrìbó ti sàn mo kàn ń sọ fún ọ ní bí a ṣe tì sí mi ni mo ti mú kàgbé kí n lọ bọ́lọ̀ kì í ṣe kí mo ṣe ń rò pé èwo ni mú bẹ̀ ànábì ni tó jẹ́ mú kí n lọ bọ́lọ̀ ni pé fìtínà ni mò ń wò lọ́ọ̀kan yìí dàrúdàpọ̀ ayé ni mò ń wò yìí tí ó máa sọ̀kalẹ̀ ànábì ni kódà tí bá ti yóò máa tẹ̀lé ra wọn bí ìgbà tójò bá ń rọ̀ tẹ́ẹ̀ni lè sọ pé ìtọ́ ọkọ̀ kan ní ìtọ́ tẹ̀lé rè ànábì wa ní sẹ́ẹ̀rí tí àdánwò kan bá ṣẹlẹ̀ báyìí tí ẹ bá ti ń wò ká irú àdánwò wo la tó wá ń rí báyìí yóò èyí tí ó tẹ̀lé ẹgbàgbé talákọ̀ọ́kọ́ yóò tún burú ju talákọ̀ọ́kọ́ lọ ànábì ní bẹ́ẹ̀ sì máa bá pònú tẹ́ fi lọ bọ́lọ̀ sallallahu alaihi wasallam so tábà ní ká sọ ń pa aburú àsìkò yìí àwọn àdánwò ògbà yìí ìntàwùjọ tó gbé wá àtọ̀nà àbáyọ inú tí mo bẹ́ẹ̀ sọ tẹ́lẹ̀ mo ní màá ṣe jẹ nítorí pé gbogbo ìntẹ̀yàn bá gbé lọ́wọ́ tí ó bá rí àwọn ọ̀dọ́ àwọn ọmọ wẹrẹ tí ó bá rí bá gbà nǹkan yẹn ò ní lẹ́yìn kò sí bí ayé ṣe lè rí ó bàjẹ́ tó báyé ṣe lè rí ó dàrú tó gbogbo àwọn àpẹẹrẹ ẹbú tí ànábì kà fún wa pé tẹ́ ẹ bá ti lè ń rí báyìí ẹ ti gbà páyé ti kásẹ̀ ńlẹ̀ kò sí ìtànàbí ò tó wá padà fi solúṣàn rẹ̀ sí pé ṣùgbọ́n tó ń ti fẹ́ bọ́ sí rí ó bàjẹ́ o ẹ máa bá wọn kà lórí dáadáa o bó làwọn sì wà nú ẹni dáadáa àsìkò kan ọwọ́ a lè má jẹ́ ní dáadáa àsìkò mi o ẹ jẹ́ n fún alápèjúwe nígbà tánàbí sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ sallallahu alaihi wasallam lórí pé tó bá dìgbẹ̀yìn ayé ànábì ní zina ó fọ́n kálé zina àgbèrè yóò fọ́n kálé débi pé ẹni tí ó wà àwọn èèyàn ànábì ní àwọn èèyàn máa bára wọn sùn báyìí yóò dé lẹ́fù kan wọ́n sì máa bára wọn sùn níta gbangba tí wọ́n máa bára wọn sùn níta gbangba báyìí ẹni tí ó wà jẹ́ olùbẹ̀rù Ọlọ́run jù lásìkò yẹ òun lẹni tí yóò sọ fún àwọn tí ń bára wọn sùn pé àkíló tẹ́ fi ń bára yín sùn bẹ́ẹ̀ ẹ̀ bá tiẹ̀ bọ̀ kọ́nà bíi kò sọ pé ní tí ẹ̀ ń ṣe ọ̀dà o ànábì ní irú ẹni nígbà náà ọ̀dà ẹ̀gẹ́ bí Abubakar àti Umaru láàrin ẹ̀yin sàbí kì í ṣe pé yóò sọ pé wàásì náà yẹn ọ̀dà o ẹ máa gbọ́ ọ̀kan ìwà ní ẹgbẹ́ títí ẹ bọ́ sẹ́yìn ìkẹ́ni ọ̀hún àwọn èèyàn tó wà máa ní kí ni tiẹ̀ ó sì lè sọ pé wọ́n bọ́ ẹ̀yìn sẹ́ni pé irú ẹni tó ń sọ pé kí wọ́n bọ́ ẹ̀yìn nǹkan yẹn sẹ́láyé irú àwọn àbákìrì ṣé ẹni rẹ ni ṣe àpò náà ń fi ìsìn rìn lẹ̀ ní sọ òun náà jẹgba so ìwọ́n ṣe tó ń gbà wà bàjẹ́ ní ààyè ṣùgbọ́n tó bá tó di àsìkò kan làwọn yóò tutù àmọ́ ni pé
tí yín ti le jù àáfà kí ló kàn yín papọ̀ ṣé wọ́n déwájú yàrá yín ẹ fi ọ́lẹ̀ náà. So kò sí báwùjọ ṣe lè rí ọ bàjẹ́ tó táà ní máa rí àwọn èèyàn dáadáa ń wá lè má dàbí ìtànà o. Ṣùgbọ́n sí kò tọ́lọ́run rí pé kálukú ọmọ ẹ̀jẹ̀ champion iná ló gbé kálukú wà fìtínà lọ́rùn fàyè sí. Náà tá a bá ní ká wò máa mú kan nínú nǹkan tí mo ti fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyọ kan bẹ̀ ń wà á sọ nǹkan méjì kan lọ́ndà rẹ̀. Aburú tó kárí ilé tí ó kárí oko nínú aburú tá à ń bá lò láwùjọ ẹ̀ tí má ti ṣe lè màá wá ṣe wà bọ́ síbi nǹkan míì tí mo fẹ́ observe pẹ̀lú ìjókòó yìí pẹ̀lú environment ibi tá a wà yìí. A ti mọ̀ pàṣípò fìtínà láwà yìí, ayé ti tán gbogbo ẹ ti dojúrú. Èyí tí ó wà jẹ́ olórí gbogbo fìtínà kódà téèyàn bá wọná tẹ́ ẹ bá fẹ́ báyàn nu ná báyìí nǹkan ẹyọ kan nínú nǹkan tó jẹ́ pé òun ní òkú bíi 80% tí ó mú èèyàn wọná òun náà láhán. Àdánwò tí ń ti orí ahọ́n jáde àwọn àfáàkà ọ̀pọ̀ bàjẹ́ ló jẹ́ pé nígbà tánàbí fẹ́ sọ̀rọ̀ sallallahu alaihi wasallam ànábì ní alimuslimu ẹ̀ńtà lè pè ní mùsùlùmí gidi o man salima li muslimuna min lisanihi wa yadihi. Ó lẹni tí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tọ́lá kúrò níbi ahọ́n rẹ̀ àti aburú ọwọ́ rẹ̀. Àfà ní ihfadhi lisanaka. ihfadhi lisanaka. La taqul fatubtala. La taqul fatubtala. Innal balaa muwakkalun bil mantiki. Innal balaa muwakkalun bil mantiki. Ànábì ní àfọ́jọpọ̀ ní ìfàdílìsánaka sọ ahọ́n rẹ̀ látàkùn fàtúbùtálà. Má sọ̀rọ̀ jáde fàtúbùtálà kádàwó ọmọ bá kan o. Torí pé innal balaa tí ẹ bá ní àdánwò káyàn láyé wá sọ àdánwò mọ́bí ọ̀rọ̀ ni. Àwọn bàbá wa nílọrin tí ẹ máa fẹ́ sọ̀rọ̀ wọ́n ní ẹgbẹ́ gbohùngbohùn fún kọ́ wá sí kí ni o kọ́ wá dáràn pé ọ̀rọ̀ ní ẹbẹ̀ sọ pé kọ́ wá sọ̀rọ̀ kọ́ wá dáràn. Innal balaa muwakkalun bil mantiki. Ahán gbogbo aburú tá à ń rí lónìí àwọn àfáà ní tó bá jẹ́ wípé ànábì sọ yí pé sallallahu gẹ́gẹ́ bí àdísí mọ́mú wa Tirmidhi gbà wá ànábì ní kullu kalami ibni ádámà alayhi láàlàhù gbogbo ọ̀rọ̀ tọ́mọ ànábì wal hadith sahih Imam Tirmidhi gbà wá ipé inú àdísí Ummu Habiba ànábì ní gbogbo ọ̀rọ̀ tí ọmọ ànábì ádámà bá ń sọ jáde lẹ́nu rẹ̀ ní ó jẹ́ orí ibú fún níjọ́ ògbédè àlìkìámà kì í ṣe tí ó jẹ́ sórí ire o àyàfi illa amru bil ma'ruf wa nahyu anil munkar wa dhikrullah. Àyàfi ọ̀rọ̀ tó bá sọ tó jẹ́ pé ó fi pàṣẹ dáadáa tí a pé ànábì tí kọ́kọ́ sọ àìsàn kan sallallahu alaihi wasallam ọ̀ràn ni ó máa dá ṣùgbọ́n ogun rẹ̀ ó ní kó jẹ́ pé ìntọ́ ọmọ fẹnu tiẹ̀ sọ amrun bil ma'ruf máa pàṣẹ dáadáa fáwọn èèyàn kò nígbà tó bá tó di àfà kéèyàn tó máa pàṣẹ dáadáa ní tó jókòó tó gbọ́n wá sí lónìí nígbà tá a bá wọnú àwọn ọ̀rọ̀ kan ọ̀rẹ́ rẹ tó ọmọ kókó sínú wà ń bì ní tí Islam sọ fún wa ni ó ní sọ kọjá ń tọ́ ọmọ ní al-amru bil ma'ruf nìyẹn wa nahyu anil munkar kéèyàn sì máa kọ́ wa bàjẹ́ fún yẹn pé wà ń bì kí ló dé tẹ́ fi múra báyìí. Mo máa ń sábà sọ àwọn ọ̀rọ̀ kan fáwọn èèyàn yìí pé bàbá tó bẹ̀ mí sọ́jà ni á sọ́jà ológun àáfàá sọ́jà ni o torí pé
àwọn ní akọ gba àdọ̀rí fún mi so but kí òun òjò àdọ̀rí lọ àmọ́ bàbá tó bí àwọn àáfàá ni tí a yanjú bàbá tó bí bàbá tèmi àáfàá ni tó yanjú so bàbá tèmi wà ní lẹ́fù wọn kéré jù nínú àwọn ọmọ bàbá wọn níbi kéw táwọn fi gba sí ológun lọ ṣùgbọ́n tó ń ti bí lẹ́fù yẹn ṣe kéré àdọ̀rí ìjọ àwọn aláfọwọ́kọ báyìí àwọn ní akọ gbà fún mi so inú táwa bá lọ́dọ̀ dádì wa máa ń sọ pé wọ́n ní ẹ fa wàhálà ṣùgbọ́n ẹ má jẹ̀bi ẹ lọ fa wàhálà so ẹranú lé àwọn gan tí ọba lé àwọn lè ta lè sọjà so tẹ́ mọ́ wá jókòó wájú ta mo rẹ́kọ̀ọ́ nǹkan lára wọn pọ̀ tẹ́ má jókòó wájú ta tọmọ kaba wọ̀ kú wọ̀ tọba kọjá wájú ta wa fún òtí ẹbí ọ̀dà pé wá ń bì abẹ́yẹn jókòó wájú ta ọkà kọjá òkè pé wá ń bì ara abo ni ọ́ ilé yìí wò kíyàn ni abẹ́nìkan tí a rí wa fi jáde láyé gbogbo àwọn amúgbó àdúgbò wọn òbí ẹ̀dá àwọn ọmọ kọjá wájú ọ̀dọ̀ wa tí a bá ẹ lè rí ọmọ ẹnìkan tó ń gbó tí a bá fò bọ́ ọ̀tà báyìí tí a bá hándù rẹ̀ wọ́n à ní kọ́ máa jẹ igbó wọ́n ní kọ́ máa kó sẹ́nu bàbá sàmúlẹ̀kùn àyàkùnà so wọ́n ní kọ́ máa kó sẹ́nu kọ́ máa jẹ so wọ́n wà á lù bí wèrè so ó jẹ́ kí kálukú fi wọ́n sàmì sáàyè o nígbà táwọn kan ní àwọn ò lè ṣe àfi káwọn ọmọ nígbà táwọn fi sọ yí pé sallallahu alaihi wasallam ọdọwọ́ yìí o nípa kẹ́ máa jókòó létí ọ̀nà àwọn sọ ọ́bọ̀ ọ̀sán ànábì pé ànábì àníbòmí ìta jókòó sí jù bẹ̀ náà lọ àṣà àgbàtẹ́gùn ànábì wà nọ́dà náà tẹ́ bá ti mọ̀ pé níbòmí tẹ́ jókòó sí jù tí ọ̀nà lọ ẹ̀yà fún ọ̀nà ní ẹ̀tọ́ rẹ̀ wọ́n á ní kílẹ̀ tọ́ ọ̀nà ànábì wa sọ pé àkọ́kọ́ gọ́dùn lè bá sọ ọ̀rẹ́ jọ ẹ̀lẹ̀ tó wá ti mọ̀ pé ọ̀fẹ́ máa gbàtẹ́gùn wájú ìta rẹ̀ táwọn yẹn sì ń gbà kọjá ọ̀rẹ́ jùlẹ̀ ẹlẹ́ẹ̀kejì gbogbo wàbàjẹ́ tó bá rí ọmọ ọkọ̀ gbogbo dáadáa tó bá rí ọmọ pàṣẹ rẹ̀ so ibi tí mò ń lọ ni wípé ànábì ní sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tó bá tọ́ ẹnu ọmọ ànábì ádámà jáde iná jẹ́ orí ibú fún níjọba ẹ̀rìkàmà àyàfi nǹkan mẹ́ta amúrú bil ma'ruf ẹ̀ tí bá ń pàṣẹ dáadáa wà nahyu anil munkar tí ń kọ́ wà bàjẹ́ àti kí ni ó wà dhikrullah ìrántí ọlọ́run bóyá ń sásìkà ó fi èyí pé ọ̀ràn tí ahọ́n yìí ọmọ dá kìí ṣe kékeré nínú hadith tí máa mú tí Abu Hurairah gbà wá radiyallahu anhu ànábì ní innal abda ẹrú ọmọnìyàn yóò máa la yatakallam bi kalimatin la yulki laha balan yóò máa sọ̀rọ̀ òun ò ní kọ́ bí a sọ̀rọ̀ tó sọ yóò mọ̀ òkè kí a ní sọ̀rọ̀ tó dọ̀rọ̀ báyìí lọ ni ṣùgbọ́n bí ṣe ń sọ̀rọ̀ yẹn abẹ́ ìyọnu ọlọ́run ti ń sọ̀rọ̀ ọlọ́run ti ń yọnu sí ohun tí sì ń sọ̀rọ̀ yẹn ọgbọ̀n ọ̀kàkún tọ́lọ́run ó tó máa sọ wípé lágbẹ́jẹ́ yìí ó ti bọ́ sípò ìyọnu èmi ọlọ́run èyí tó lè bínú sí má láyé látara gbólóhùn ìdàkejì ẹ̀ náà nàbí náà sàlàyé ẹrú ó máa sọ̀rọ̀ gbà mí òun ò ní kàkún yóò sì ti bọ́ sábẹ́ ìbínú ọlọ́run tọ́lọ́run ó ní kò sí ti lágbẹ́jẹ́ yìí lè ṣe má láyé tí mo lè yọnu sí tó bá wá rí báwọn tí ẹ bá dé kí ni aburú àwùjọ wa yìí èyí tí ń torí ahọ́n jáde ó kó 90% nínú àwọn aburú yẹn ẹ jẹ́ n mú méjì sẹ́yìn pé a sọ pé ahọ́n gangan ìpìlẹ̀ fìtínà ni gbogbo ọ̀ràn tá a lè rí kọ́ máa ṣẹlẹ̀ láyé láwùjọ wa yìí ahọ́n kò bí 80% or 90% mẹ́ àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni alikadibu ala Allahi wa ala rasulihi nínú aburú tí ń torí ahọ́n jáde kí n kọ́kọ́ gbé pé alikadibu irọ́ kí mẹ́tì sọ ìpín tí wọ́n pín sí pọ̀ irọ́ gangan kódà gbogbo ọ̀ràn ẹ̀ṣẹ̀ téèyàn ọ̀dà láyé irọ́ ló pilẹ̀ rẹ̀ orí ahọ́n sì ni ẹni tó fẹ́ jalè yóò ti tírẹ́nì ń parọ́ ẹni tó fẹ́ ṣe sìnà yóò ti tírẹ́nì ń parọ́ ẹni tó fẹ́ lu jìbìtì yóò ti sàtífíkẹ́tì tiẹ̀ tí ó tiẹ̀ lu jìbìtì gangan nírọ́ so tí mùsùlùmí bá lè gbìyànjú tí ò jẹ́ onírọ́ tọ́jú lóòótọ́ yóò jìnà sí gbogbo òrìn ẹ̀ṣẹ̀ tó bá jẹ́ kàbáyìrì pátá kò sí bẹ́yẹ̀ ṣeléṣe tó bá ti lè yọ́kọ́ rí pé o jìnà sí irọ́ o ti là ń bẹ̀ ṣé wá rí irọ́ yẹn pẹ̀ka ibi tí wọ́n fẹ́ lọ ń bẹ̀ òun náà ni alikadibu ala Allahi wa ala rasulihi àwùjọ wa bàjẹ́ lásìkò tá a wà yìí pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá tá a wà yìí
nípasẹ̀ pé àwọn èèyàn kú lórí pé à ń parọ́ lásán, wọ́n wá bọ́ síbi kí wọ́n parọ́ mọ́ Ọlọ́run, wọ́n bọ́ síbi kí wọ́n parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam. àwọn èèyàn láyà. Kódà kí ló sì fà á? Kí ni tó fa píparọ́ mọ́ Ọlọ́run, píparọ́ mọ́ Ànábì? Torí pé àwọn èèyàn ti mọ̀ yìí pé Ọlọ́run ló lẹ́sìn, Ànábì ni wọ́n fi mánú ààrẹ rán. Tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn, Ànábì ni ó ṣàlàyé rẹ̀ fún wa. Èyí tó àwọn èèyàn dẹ́fẹ̀ẹ́ gbé lọ́wọ́, ó fẹ́ ká yọ ọgbà lọ́wọ́ òun, automatically yọ parọ́ mọ́ Ọlọ́run, yọ parọ́ mọ́ Ànábì. Àwọn èèyàn àwọn máa rò pé àwọn ń ṣẹ̀sìn, wọn ò sì ṣẹ̀sìn. Látara ìntẹ́nìkẹ́ ti dálẹ̀. Ẹni tó wá parọ́ mọ́ Ọlọ́run tó parọ́ mọ́ Ànábì, inú nǹkan tó lè fà á láwùjọ, ìmọ̀ àlìjáhàl, àìmọ̀kan a máa fà á. Ìsàyà kókó nàkì sọ́lọ̀ a máa fà á. Ṣùgbọ́n ìta ìmọ̀kan fà ọ̀pọ̀, ìsàyà kókó nàkì òní wá ń jáde lásìkò tá a wà yìí. Kì í ṣe pé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà tí ń ṣe àwọn èèyàn lọ́nà, kì í ṣe pé wọn ò mọ̀ o. Ṣùgbọ́n ìsàyà kókó nàkì sọ́lọ̀ pé ẹ̀mí yẹn ó ti gíga. Ìta àbá lọ́dọ̀ àwọn bàbá wa tàná, wọ́n sì máa kílèmù pé àwọn nífẹ̀ẹ́ àwọn bàbá yẹn, irọ́ ìwà parọ́mọ́lọ́ pàtàkì jùlọ nígbà tí social media dé. Ẹ wà gbọ́ àwọn èèyàn àmọ́ òkè ṣe bá àfáà náà lọ sọ báyìí, ṣe bá àfáà ní darí wa báyìí. Mọ̀ ń sọ̀rọ̀ kan fún àfáà wa kan lánàá pé lágbẹ́já tẹ̀ ń wò yìí, mo ní àbúrò wọn kan bẹ pé nígbà tí wọ́n ń fa àwọn wàhálà kan, máa ń sọ̀tàn yẹ fún wọn. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí láàrin orí bíríìjì Akademi ọ̀nà Olómi lọ sí ọ̀nà Bolúwájí, àárín ibẹ̀ ní àdúgbò bí tí mo sọ yìí ńlọ́wà wà máa wá káàkiri báwọn. But kò dé Sanyo, àárín bíríìjì Akademi sí Bolúwájí. Kódà a lè sọ pé Bolúwájí ni lápá báyìí, tọba ti àtọwọnú ọmọ àdúgbò. Odidi ẹni tó jẹ́ mufasiru odidi ìlú, odidi àdúgbò, mufasiru àgbà fóun tẹ̀sí tọ́ ẹ pé tí bá ti mú mọ́mọ́ta ẹni tó kàn náà nù, ọ wá gbé ẹbọ lọ́sàn-án gan, ọ gbẹbọ kalẹ̀ lọ́sàn-án gan báyìí. Báwọn ọ̀dọ́ ṣe bí ẹ ṣe gbáyanu pé níbo lè kírun mọ́sálásí má, wọ́n wẹ̀ sínú ìsìlámù padà ní ọba di wàhálà pé ní wọ́n máa sí aláwo ní ọ̀pọ̀ olóṣèlú mọ́sálásí ló di wàhálà gbaragbara. Ok, àwọn láńlọ́ọ̀dù wá fẹ́ dájọ́. Àdúgbò wọ̀ sáà lè máa bàjẹ́, àwọn láńlọ́ọ̀dù rẹ̀ wọ́n jókòó, ọyá ògbóyè wa rújọ́. Ẹ̀yin ọ̀dọ́ tẹ́lé bàmú fàṣírù kó mọ́sálásí, kí ló dé? Wọ́n ní kọ̀ṣẹ́ bọ́ nínú ẹ̀sìn wa, tí wọ́n bá ya babaláwo kún ọya babaláwo. Wọ́n fàṣírù ń gbọ́ kí ló ṣẹlẹ̀, ó ní yọ́ mọ̀dá fún yín. Wọ́n fi hàn pé àwọn aburú kan máa ṣẹlẹ̀ ládùúgbò yìí, dáwọn àjálù ńláńlá, àfi ká ṣètùtù rẹ̀. Ẹ sì máa wo ẹbọ tó ń gbé yẹn, àyà Kùránì ló ń kà sí o. In tó ń kà sí bóun ṣe gbé kalẹ̀ ni pé kullama awqadu naran lil harbi atfa Allahu. Ẹ̀rì kan àbáwọ̀ àfáà tí ẹ̀mọ̀ wọ́n ti bú ẹ̀rì. Àyà Kùránì ló kà jáde wo. In tó lọ ń sọ ń bẹ̀ ni pé kullama awqadu naran lil harbi. Ọlọ́run ní gbogbo ìgbà tí ọ̀tá bá ń dáná ogun, èmi Ọlọ́run máa bomi parẹ́. Àyà ni àyà tí Mùsùlùmí lè máa lò láti máa fi protect ara ẹ̀ kó lọ́wọ́ ọ̀tá ni. Lábí ń sọ fún ọ pé gbogbo òwò tó bá pèrè Mùsùlùmí tó lọ ọmọ Kùránì kà ó ń ṣe rẹ̀ ni o. Ẹja fèsì reality o, Ìsìláàmù lẹ yóò bá wọ́ọ̀sì ga o. Nínú àwọn àìsàn tí ń bẹ ládùúgbò wa nù o. Torí pé tí ọmọ Kùránì kà tó bá ní ṣòro kí ló fi sọ́ọ̀bù ṣòro rẹ̀. Gbogbo ẹ̀ láàrùn pa ti dàgbà kọjá Kùránì. Rán mi létí ọ̀rọ̀ bọ̀dà tí mo sọ lọ. Mo ṣe rántí mo gbọ́dọ̀ yà bẹ́ẹ̀. A ti gbà pa ti dàgbà kọjá Kùránì. Muslim community láti dálẹ̀, a sì la tó bí igun káàkiri. Igun àdúgbò kọ̀ọ̀kan, kí ló dé tí a bá lọ bí iṣẹ́ tá a lè wọlé ní mọ́ngíríbì, iṣẹ́ wo là ń ṣe? Ká láàrin mọ́ngíríbì ṣíṣe ká mú mọ́mù mọ́lẹ̀ pé láàrin oṣù 6 mo fẹ́ mọ Kùránì ìkà, àsọpọ̀ fẹ́ lọ ní ikọ̀ fẹ́ dàfà. Àmọ́ kọ́ ọmọ Kùránì ìkà lẹ́tà Ọlọ́run tá a fi sọ́ọ̀bù ìṣòro gẹ́gẹ́ nù ní Mùsùlùmí ọmọ ẹ̀ka mẹ́yìn. Ẹ dákun àìsàn wo ló wá gbẹ̀wùjọ tó kéèyàn ọmọ Kùránì ìkà? Torí pé àkọ́bí ara yẹn sìn wa. Àyà ni mo sọ.
máa yí dà lọ́wọ́ tó ọba mọ̀ Kùránì ká ní ìṣe á sọ pé fáàsì báyìí lọ́mọ ká ọ̀tán nígbà tó ò lè kà èmi lọ́wọ́ ń bẹ̀ ní iṣẹ́ pé ẹ máa bá ń ṣàdúrà o àdúrà tẹ ní ìrántí àbí tẹ ara tèmi bùkátà tèmi gán ti bìyà ìwọ ẹnu tiẹ̀ gé kí n má gbàgbé rẹ̀ mú wulẹ̀ ti gbàgbé rẹ̀ ọ̀rẹ́ dì tipẹ́tipẹ́ abágbàgbé kéwòlé ààrẹ tó gbà ìsìlámù ní 60 years tó sì ha odidi Al-Kùránì sórí kó tó jáde láyé kì í ṣe pọ́mọ̀ ká ọha sórí bá a ṣe wà ẹ́ mo fọlọ́n búra tó bá jẹ́ wípé ìtẹ́fì màpọ̀rọ̀ ni o à ń tara wa ni o à nígbàgbọ́ dáadáa kò sí àgbàlagbà kan jókòó yìí tí ò lè máa Al-Kùránì kà láàrin ọdún kan ọ̀dà mi lójú bàjẹ́ tá a bá fọkàn sí ṣe ń fún alẹ́ sàǹfù. tí ládìí wa tí ẹ wà lókè President Tinubu tó ti kàn wọ́n báyìí tí a bá gbé jáde pé ní Nàìjíríà lónìí o àbí gómìnà wa Ṣèyí Mákindé tí a bá gbé jáde pé lọ́yọ̀ state gbogbo ẹni tó bá lè ka Kùránì tọ́mọ̀ ká yóò máa gba 500,000 naira lóṣooṣù tí ó fi jáde láyé. Bàbá Amiru ní wọ́n ló ti pọ̀ jù pé ká sọ pé 1 million gan lọ́dún tó wá jẹ pé ìjọba bá gbé kalẹ̀ báwọn mo fi ọba tẹ́mi ń bẹ lọ́wọ́ rẹ̀ ìgbà náà lẹ́mọ̀ pé àwọn èèyàn rẹ́dí àti kí ó fúnra wọn ni wọ́n mọ̀dà mọ́mù láàmù pé ẹ̀ẹ̀kan gbà sí kí mo mọ̀ lọ láàárọ̀ ọ̀la ìkà fún yín toró ti so papọ̀ mọ́ owó àbí ò so papọ̀ mọ́ owó orí ó sì rẹ̀ ní ìsìn ṣùgbọ́n ládátàrí iwájú Ọlọ́run jù bá ń lọ. Àwọn obìnrin ní tẹ́láwọn fẹ́tò sọmọ bíbí tẹ́láwọn òbí mama wà láì mọ́ fọ́lọ́n sí lẹ́rìí obìnrin tó lè bímọ 20 wa tó wà ń bẹ̀ kò ní ní kọ́kọ́ rẹ̀ sọ pé mo fẹ́ bímọ pọ̀ òfin tọ́kọ́ bá gbé kalẹ̀ nínú ilé inú ó dìtà ní fúnra ìyàwó ní ọmọ sọ pé ẹ̀jẹ̀ alóyún lọ́mọ ẹ̀ pé bí ibo tọ́kọ́ bá sọ pé ìyá alágbájá ó ní ẹ̀ nínú ilé yìí o pẹ̀lú bí tọ́lọ́ ń kẹ́mi dérò ní ẹni obìnrin tó bá ilé lóyún fún mi pregnancy allowance rẹ̀ ó lóyún yóò máa gba 500,000 lóṣooṣù ó lóyún oyún ní pregnancy allowance ni o kì í sọ̀rọ̀ owó oúnjẹ rẹ̀ nù lé o allowance pé o tiẹ̀ lóyún 500,000 lóṣooṣù wọ́n wá bímọ o bímọ báyìí tí a gbọ́ pé wọ́n pé delivery allowance rẹ̀ pé o tiẹ̀ deliver o discharge pé o bímọ báyìí 10 million naira ó wà ní ọ̀nbá mi fún ọmọ lọ́yàn kéèyàn wá ṣèyàn lówó tó kéré pé ọmọ gba 5,000 naira lóṣù pé òun fọmọ lọ́yàn lóṣooṣù máa mọ́ fún ẹni pé òun yẹn kéré jẹ 5,000 fún rẹ̀ ẹni pé ká fọmọ lọ́yàn oṣù kan lọ kẹ ẹ̀jẹ̀ alóyún lọ́mọ pé abígbó kẹ ìyá alágbájá ń bẹ̀ ọmọ oṣù méjì ló lóyún lé ìgbà náà ni wọ́n máa rí dáadáa kò lè kú torí kì í ṣe pé torí ọlọ́ torí pé feeding allowance ti ń fọmọ yẹn 5,000 ni ó kéré ó wo pregnancy allowance lọ 500,000 delivery pé ọkà bímọ tó ṣe wọ́n 10 million 1 million bíbo 10 million wà láì kẹ́tó fún ẹ̀rí pé ọmọ ti kúnlẹ̀ ilé ti kún ó fi hàn pé owó gẹ́gẹ́ ni ó ní àdánwò àsìkò yìí. Àlìmọ́lù tájọ́ yójílù náà sùlábìsáhù lámàrà bá ní fàkìrì fún màlásàálà. La Maria ni fakiri sumala sahala. Sẹ́rí tí a bá ní kí ni fìtínà wà ní Nàìjíríà ìgẹ́ta tó wà tí wá tó ń special nínú gbogbo tayé owó ni. Wàláì, ànábì náà máa ń bẹ lọ́rẹ̀ o. Allahumma inni a'udhu bika minal fakiri wal kufri. Wọ́n lọ́mọ bí ọ ni òṣì àti ìṣekèfèrí. Torí pé òṣì a máa ti ìṣekèfèrí wá o. Lọ́kánà lílí kálíbì máa lò máa nàjà sátì. Tí ajá bá ló lọ pẹ̀lú bó ṣe jẹ́ ẹranko ẹlẹ́gbẹ̀ẹ́ tó. Làlákọ̀bú bí kálíbì dì ní ìjìláàlá. Táwọn àfà. Làlákọ̀bú bí kálíbì dì ní ìjìláàlá. Tí àtàjá ẹranko ẹlẹ́gbẹ̀ẹ́ nínú Islam, ṣùgbọ́n tó bá jẹ́ pé òun ló bá ló lọ,
àwọn àfọwọ́fún lóye ní ìsìn wọn ní ilé ìsàjà kẹ́límù dín ajẹ́ ẹ̀sìn lélẹ̀ kì í ṣe kẹ́límù dín ọmọ àwọn wọn ní àwọn àṣàbùlì kan fi gan ṣé wọn ọ̀làjà. Làlákọ̀ọ́bù bí kálíbì díìnì ìdílàlà. Làlákọ̀ọ́bù bí kálíbì díìnì ìdílàlà. Ọlọ́run tó pa ajá nìkan ọdún akọrin náà lùkọ́ ni wàkálìbù wọn bá sì tún ìbílẹ̀ wà sí ayàkọ́ náà bá máa jábọ́ kì í ṣe pé nítorí kẹ̀kẹ́ torí owó ni so wọ́n bá sọ di kẹ́lìbù dé bàbá di àjẹ́sìn so brọ́dà wa wọn agbẹ́bọ̀ kalẹ̀ wọ́n á ní táwọn kánú ibi tí mo ti lọ́nu kúlà máa ọkọ̀dún náà rọ́ nílẹ̀ àbújá tí wàá làwọn bàbá àdúgbò ní a bá ní sẹ́rí pẹ́yìn ọ̀dọ́ ẹ̀ sẹ́rí pálá ìdáni ẹni tó nífẹ̀ẹ́ àdúgbò báyìí tí mọ́ wá tàtà burú ọmọ ṣẹlẹ̀ lẹ́ni eré bá dẹni ibi lẹ́ni bí bá dẹni eré so alikẹ́rìbù alàlá kéèyàn parọ́ mọ́ lọ láwùjọ wa tá a wà yìí àwọn èèyàn ti ya ẹ̀hẹ̀nẹ̀gẹ́ ẹlòmíìkan lè dìde hàn ó lè ní ọlọ́run kan ló pè wọ́n inú ìsìláàmù ní ohun táàrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbá àgbàlámúnigo wọ́n ní mo ní àbá àgbàlámúnigo tòní wọ́n ní mo ní wárápá system wà nínú ìsìláàmù ẹ̀yin obìnrin tí ẹ̀mí ń gbé wọ́n ní wárápá system nígbà wo lẹ́fẹ́ wọ́n ní wárápá system so kọ́ alẹ́ mi gbé ọ ládùúgbò èyí mọ̀ bóyá ọ̀sẹ̀ ládùúgbò ọ̀dọ̀ wa káwò tó kó dé kí n tó kó ládùúgbò ọ̀dọ̀ wa a ní ṣe ha ládùúgbò so ọlọ́run padà fi wá paná gbogbo ẹ̀ ní kódà àwọn èèyàn ti ń kọ́ṣẹ́ ṣe aládùúgbò wa àwọn ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n bá jáde secondary school tí wọ́n ò ríṣẹ́ wọ́n bá ní lọ kọ́ṣẹ́ ṣe àwọn ṣe freedom wà láì mo fọlọ́n ṣe lẹ́yìn wọ́n ṣe freedom ṣe à wọ́n lọ kọ́ sí ha lẹ́mí ọmọ gbé wọn nígbà òsì wáyé kìí tí ò tí ní rìsọ́ọ̀tì wọn á ní kọ́ lọ kọ́ṣẹ́ ṣe ha àwọn obìnrin tọkọ wọn dá ní okòwò tí okòwò run lónà ọ̀bà náà di ṣe à ṣe à ń bo kódà ìkẹ́ ń bẹ tí ń ṣáájú run kírun wọ́n padà dẹ́ntí ọ̀sájú olùkúrò tí a ń kírun lẹ́yìn ìbí o ládùúgbò wa àyàdá ogun ẹ̀rú ni ṣùgbọ́n ká tó kó ládùúgbò ní ogun ẹsẹ̀lẹ̀ ṣùgbọ́n láti 2015 tí mo ti débẹ̀ 15 náà lọ́lọ́ ń paná ogun wọn rẹ́ 15 ni so ìntàfẹ́ ló ń bẹ̀ ni pé alikẹ́dìbò alọ́lọ́ tẹ́ ẹ bá wúrí social media wọ́n á sì tẹ́ ẹgbọ̀ tí ó mú ìmọ̀ ní ìyín lékún wàláhì ó kéré àwọn èèyàn mọ̀ parọ́ mọ́ lọ ni nígbà téèyàn bá ní obìnrin tó bá fi washing machine fọṣọ kò ní jèrè ọmọ lẹ́nu àfà tí ẹ̀gbọ́n àwọn yóò sì gbọ́ pé ẹnu àfà làwọn ti gbọ́ sọ́lọ̀ ń lọ sọ nínú Suratu Zumar àyà 60 kọ́ni Ọlọ́run ní ẹ má sẹ́rí ọ̀rọ̀ Islam sí àyà 60 níbà wọn ọ̀rọ̀ Islam kì í ṣe ìntẹ́nìkọ́ kẹsàlédé máa bọ́ ọ̀ta tọ́kà máa sọ̀rọ̀ kí lọ́lọ́run sọ. Wa yawmal qiyamati taral ladina kadabu ala Allah. Àyà kèlò. Àyà 69. 60 náà. Wa yawmal qiyamati. Ọwọ́ ni wa yawmal qiyamati tó bá di jọ́ ìgbéyàwó kìámà. Taral ladina kadabu ala Allah. Ọlọ́run wà nàbí ó rí gbogbo ẹni tí bá ń parọ́ mímí Ọlọ́run ló jẹ́ pé ń tọ́ lágbára jù tọ́ba àwùjọ jẹ́ òun ni ká máa parọ́ mọ́ lọ. Tọ́lẹ́ pé àwọn èèyàn fẹ́ sẹ̀sìn ìwọ àrò àfà náà sì fẹ́ gbẹ̀sẹ̀ àfà wa ń sọ pé Ọlọ́run ló sọ báyìí Ọlọ́run ò sì sọ Ọlọ́run ní gbogbo ẹni tí bá ń parọ́ mímí Ọlọ́run ojú wọn dúdú lálìkì àmà wọn gbé wọn dìde báyìí lẹ́yìn tó dúdú ó dúdú gbà tí ẹ kun ìlú sójú. Alaysa fi jahannama masiwa lil mutakabbirin. Ọlọ́run ní sẹ́kò ti wà nù Jahannama fún gbogbo àwọn olùgbéraga láyé ó bẹ̀rẹ̀ pé nù nǹkan tí máa ń kó báwọn èèyàn láyé tí aburú ti ń bẹ láwùjọ táwọn èèyàn fi ń ṣe àyàkókò nàkì sọ́nà ìgbéraga ni gbogbo ẹni tó bá jó ní ìgbéraga Ọlọ́run ní ìyà tó tó ń bẹ ńlẹ̀ fún nù Jahannama ẹ jẹ́ ká ṣọ́ra fún tá a máa gbọ́ ọ̀dọ̀ àfáàwò láti gbọ́ wá sí aburú àwùjọ inú àwọn èèyàn ń parọ́ mọ́lọ́ nínú Suratul Nahl àyà 116 Ọlọ́run ní wala taqulu lima tasifu alsinatukumul kadhiba
هذا حلال Ọlọ́run ní ẹ mọ̀ mọ́ kẹ́ẹ̀kẹ́ bọ́ta kẹ́ẹ̀jẹ̀ bàtí láyàwó yín kẹ́ẹ̀jẹ́ yó kẹ́ẹ̀ wá máa sọ lẹ́yìn tí ọmọ parọ́ pé هذا حلال ọ̀yá nǹkan ẹ̀tọ́ ni ẹ bá já kéèyàn jáde àfa lásìkò tá a wà ó sì máa sọ pé àlàálì ni kéèyàn jájá. Ọlọ́run ní ẹ mọ̀ sí báyìí tó jẹ́ pé orí ahọ́n yín lèmi Ọlọ́run kọ́ ọmọ sọ káwọn ọmọ ní pé kí ló dé téèyàn fi lè jájá kí ló dé téèyàn fi lè gbórin ẹ máa gbórin lọ láyé ànábì gan ẹ̀yin náà wò odidi Pasuma ok ẹjọ ṣé àmírù wa ti ń wà bí tí wọ́n lè dé pé ẹ̀dá àpọ̀ ẹ̀yin jẹ̀mọ́ ẹjọ ṣé tí mò ń ṣe ṣé mo lè rí ìyọ̀nà Ọlọ́run ṣé n tá a bá a sí kóra wájà ṣó ṣe é béèrè wàlẹ́ àmọ̀kà bẹ́ẹ̀ ìyọ̀nà Ọlọ́run la wà torí pé àkóra wájà lórí pé a fẹ́ dàdúgbò rù tó wọ́n fi lé mẹ́nìkan pé ẹjọ ṣé tí mò ń ṣe ṣé mo sì lè rí ìyọ̀nà Ọlọ́run òun gan ṣe èméjì nǹkan ti ṣe tí Pasuma bá fi lè dìde lójú agbo nínú Ramadan tọlọ náà kọ́ni àbí ọba yẹ wípé ẹ dákun ẹ̀yin àfa onáàlọ́pọ̀ àwọn afọ àṣìwàṣì ẹ jọ sọ́ni tí mò ń kọ ìṣe tí ń bá kú lórí ẹ̀ sí máa ráàánú Ọlọ́run ìbéèrè wa da gboru máa wà fà ara wa bí ọ̀rọ̀ owó tá à ń sọ nù o torí ẹ mọ̀ kúkú rẹ̀ ọwọ́ di ọya àbá agbẹ́lẹ́ ẹ máa dá sí ẹsẹ̀ rí ọ̀rọ̀ tí ò nídìí àdírẹ́sì kò nídìí kí lórúkọ rẹ̀ ẹ lè rí o lọ́wọ́ di kálukú wá ti síra wọn ṣe rí àsáàbùnú sábìt ìmọ̀ ń kọ́ ní fànàbí ṣé rú orin tí a ń sọnù kódà àwọn bàbá wa láyé ìjọ láti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè àtòrí aburú àwùjọ yìí tó orin gẹ inú aburú tí à ń fèsì láyé yìí aburú sì wà ń bẹ̀tọ̀ pọ̀ orin gbígbọ́ subhanallah àwọn àfáàní dẹ̀ ń legalize orin ìlọlọ́ni gẹ́gẹ́ wá bèrè pé sí mo lè ràánú Ọlọ́run ẹ wà á rí àwọn bàbá wa láyé ìjọ wọ́n ní àwọn ọmọ wa mùsùlùmí wọ́n dọ̀mọ oníjó sọ́wọ́n mẹ́sìn náà báyẹn kọ́ bá àwọn ọmọ wa mùsùlùmí wọ́n dọ̀mọ olórin máa wí fún wọn tó gbọ́ ká ṣàdúrà fún wọn ká ní Rabbana 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 ní àlá Rabbana 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 ní àlá má jẹ́ wọ́n bá ìgbọ́ dọ́dọ̀ Olúwa. ṣé pé àwọn aburú àsìkò yìí mọ̀ ń yà lọ́nu rẹ̀ díẹ̀díẹ̀ ni o ọ̀rọ̀ ta hán torí pé nínú tí ọmọ torí ahán jáde orin mẹ́mẹ́ o mo sọ pé aburú orí ahán nìkan in tó kó ní aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ wa kìí ṣe kéke o nígbà tí Pasuma béèrè bá ń lọ́wọ́ àwọn àfa ẹ dákun àfa wo ló dá lóhùn ní tí gbogbo wọn sọ náà ni pé sẹ́ẹ̀rí Ọlọ́run sọ pé ìlàlẹ̀ sí náà àmọ̀ náà irú orin wo ni a ń sọ àìmọ́kẹ́ ọ̀tọ̀ ní gìnáhù ọ̀tọ̀ ní ṣíìrù gìnáhù míúsíkì ni wọ́n ń pè ṣíìrù òun ni bíi wákà bíi pọ́ẹ̀mù ẹ bá ní sọ fún àwọn ọmọ yìí. pọ́ẹ̀mù ṣíìrù ìyẹn làwọn bàbá wa àgbàlagbà máa ń sọ pé iṣẹ́ ńlá orin kéw orin yẹn bí wákà ní irú tá a dá ní ìsìn kò sẹ́ni tó takò ṣùgbọ́n bá a ṣe dá wákà ń tọ́ ọba ti lùlù sí ó ti di gìnà wù ò ní pè sí irú mọ́ irú bẹ́ẹ̀ àwọn tí ń kọrú ilé yẹn tí wọ́n máa kọ́ láì jẹ́ wípé wọ́n lùlù sí nínú ti kéw ó tún wá gba extra làákà yàtọ̀ sí kéw gẹ́gẹ́ làwọn bá sọ pé iṣẹ́ ńlá orin kéw wákà nínú Islam ọ̀tàkù ṣùgbọ́n tí ìlú bá ti wọ̀ àwa gan tá a kéré àmọ̀gbà tí ìlú wọ gbogbo àwọn wákàtí àwọn èèyàn dá sẹ́fà àwọn àbáwá láyé àná kí wọ́n gbé gas tap káàkiri àdúgbò wọ́n sì àwọn àgbá eléyìí bá ṣe kéré tó wọ́n máa ṣe wáàsí káàkiri níbo lẹ ti gbọ́ kí wọ́n lùlù ṣé kò sáwọn Yusuf Ọlátúnjí láyé wọn kò sáwọn Haruna Sọlá níbo lẹ gbọ́ gbogbo àwọn bàbá yẹn pàdé pẹ̀lú Haruna Sọlá wọ́n á ń gbé máìkì fún kókó máa kọrin lójú agbo níbi tí ẹ ti ń ṣe wáàsí tó ti ẹ̀ ráàyè dùn mẹ́ẹ̀kan ọ̀rọ̀ tí wọ́n sọ sí tó lè ráàyè dùn ṣùgbọ́n àwọn àfáà tó ní wọ́n ti tó rí sẹ́kàlẹ̀ ní wá sí báyìí káàfà gbó tó bẹ̀rẹ̀ jáǹsì ni wọ́n ní àfihàn aláyẹ̀rá ni so ìmọ̀ bọ́ta Ọlọ́run ní ẹ má máa sọ pé lè halali Ọlọ́run ní tẹ́ẹ̀kúndàdà parọ́ mọ́ lọ wàláì haramu lórí o mùsùlùmí gbọ́dọ̀ lọ jìnà sí aburú sí wà ń bẹ̀
tí ẹ bá sì sọ pé nínú nǹkan tó àfẹ́ẹ̀tì àwùjọ tó jẹ́ wípé èyí tí máa ń jẹ́ kí àṣàṣì ò tètè ràn yàn tí máa ń jẹ́ kásàṣì ò tètè ràn yàn tí máa ń jẹ́ kí àlìjẹ̀nù nípa lórí èèyàn bí orin kò tí ì fẹ́ sí nínú aburú rẹ̀ nu ẹlòmíì wá lè wò kí gbogbo àwọn tí wọ́n ń kọ́ nǹkan ṣé ẹ rí tó bá ń fi ìgbésí ayé kèfèrí abẹ́ni tí ò ní ẹ̀sìn dáadáa tó bá fi ń wé tọ̀dọ̀ rẹ̀ tó ń wò pé ń ṣe nǹkan kankan ilé ni wọ́n kọ́ lọ́ọ̀kan yìí tí wọ́n ì parí tó bá di òru ṣé àwọn ọlọ́dẹ máa ń lọ rúnú lébẹ̀ tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ kí ni ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ ó lè kó lé ahoro náà ìwọ mùsùlùmí tó dúró sọ́ọ́rí tó bá ní ẹ àwọn christian kọ́ tí wọ́n ṣe báyìí bóyá fún ọ ládùúrà pé tó bá fẹ́ wọ tọ́lẹ́ẹ̀tì ànábì ní kọ́ gbẹ́sẹ̀ òsì wọlé kọ́ sàdúrà báyìí torí káwọn àdánwò báyìí mú bá ṣẹlẹ̀ pé gbogbo àwọn tí ìwé wá gbé wọlé ńkọ́ sádàwò ṣẹlẹ̀ sí ẹ ilé ahoro làwọn o ìwọ lọ́lọ́ fẹ́ wà lìjẹ́ náà o ìwọ tó fẹ́ wà lìjẹ́ náà tó fẹ́ ṣe dáadáa yẹn lè sùn sọ́kà kí any slight mistake ẹ dákun kí ló fẹ́ lè sọ lọ́dọ̀ ẹ̀ tí wùrẹ̀ ti ń kọrin gẹ́gẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fẹ́ bá tí ó bàjẹ́ nú gbèsè ayé rẹ̀ kò ní ìdíkọ́rọ́dọ̀ rẹ̀ mọ́ ṣùgbọ́n wọn tó ní tọ́lọ́run ló fẹ́ ṣeun yóò wà máa sọ káàkiri nínú nǹkan tí máa ń torí ahọ́n jáde àti mú kápárọ́ mọ́lọ́ kápárọ́ má nàbí ẹlòmíì ànàbí ni wọ́n fi máa wọlé sáwọn èèyàn lá ẹ wo àfá Buhari ọmọ Musa mo fẹ́ fọ̀rọ̀ wọn sẹ̀rí ni o wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní ẹ kàn sọ pé ká má ṣe mọ́lúdì ni ànàbí ló dóò jẹun ẹ máa gbọ́ wọ́n ní téèyàn bá lẹ pósítà báyìí tó bá lẹ pósítà tó wá ní ọbẹ̀ ṣe mọ́lúdì ànàbí àyùbá wọ́n ní táwọn èèyàn bá dé di pósítà pé kòrògbò wèrè máa wà fẹ́ ilé pé ànàbí àyùbá wọ́n ní ànàbí ọlọ́ọ̀sì ni àbọ̀wọ́ àtẹ̀kẹ́ mo fẹ́ ṣe mọ́lúdì ànàbí Mùsá wọ́n ní bá ṣe wà lójú àgbẹ̀ tẹ́nìkan bá ní ẹbùn mi nítorí Ọlọ́run torí ànábì Mùsá wọ́n ní kálukọ́ mọ̀ sọ̀rọ̀ ẹ̀ lọ pé kó lọ́rọ̀ tá à ń sọ wọ́n ní gbọ́dọ̀ wá ní pé torí ànábì wa Muhammadu wọ́n ní kálukọ́ tó lọ láàdé wọ́n ní sọ́bùlẹ̀ wá sí nílẹ̀ pósítà rẹ̀ ṣé ẹ̀kọ́ ti sòtọ́ ọ̀rọ̀ yorùbá àwọn èèyàn káàrin o àwọn èèyàn fẹ́ fànàbí ìtajà wọ́n wà kún àdísì wọ́n wà máa parọ́ mánàbí pé kọ́dà ànábì sọ báyìí tí ó sì sọ ànábì ní man kadaba alayya muta'ammidan ẹ̀ ń bá mọ̀ parọ́ mímí ànábì tọ́lá àwọn èèyàn fẹ́ sẹ̀sìn ọ̀dọ̀ ànábì wọ́n sì fẹ́ mú ọwọ́ àfi parọ́ pé ẹ̀dàkùn kí lónìí ná ọlọ́ni Sunday wo mẹ́ tó parí oṣù báyìí ànábì ní ẹ̀mbá ṣe sàárà ní Sunday tó parí oṣù tọ́wọ́ àfá lówó kí wọ́n ànábì mọ́ November torí káwọn èèyàn bá náwó kálukú náà wọ́n fowó lẹ̀ aburú ni àwọn èèyàn wà lọ́wọ́ máa lò wọ́n máa bí ìṣẹ̀sìn pé ajẹ́ pé ogun Sunday tó bá parí November agbọ́dọ̀ máa fún àwọn àǹfààní instead táwọn sọ pé ẹjọ́ ẹ fún mi ní nǹkan mọ́ lọ́ọ́ bá nàbí sallallahu alaihi wasallam tó láwọn èèyàn máa rò parẹ́ ẹ̀sìn ni alábọ̀rùn tó dẹ́wù òun ni bó ṣe pilẹ̀ nu gbogbo tí ó sì ń bẹ̀ káṣe mọ́lúdì nǹkan kò sí nẹ́ẹ̀sì tẹ́lẹ̀ àwọn èèyàn dẹ̀ introduce ẹ̀ torí ìfẹ́ ànàbì gbogbo ẹ̀ wọ́n pè ń fẹ́ ànàbì ó ti wá dẹ́sìn táwọn èèyàn gbàgbẹ́ sìn ni tí èsì sẹ́sìn nínú aburú tó lágbára ni o nínú aburú tó lágbára lórí ahọ́n mo ti mú ti tànàbì mo ti mú tọ́lọ̀ nípa pé alikẹ́dìbò irọ́ inú rẹ̀ ni àti mú torin ó di mẹ́ta inú rẹ̀ òun náà nínú àwọn aburú tá à ń fèsì láwùjọ wa ó ní ká máa fẹnu sáátá èèyàn ká máa tú àṣírí ìfṣáwù sèm ìsìláàmù tẹ́rí social media àdánwò tó dálẹ̀ kì í sádánwò kékeré ẹ wo àwọn èèyàn tí wàá sọ ìsẹ̀mí ara wọn di ìṣẹ́ social media ẹ wà bọ́ọ̀ta gbogbo nǹkan tó bá tàṣírí mùsùlùmí ẹgbẹ́ rẹ níta ọlọ́wọ́ lè bọ̀ láti láyé inú àdánwò ni torí pé àwọn èèyàn fi rówó lórí social media ṣe a ti gbọ́ pé kí ni pé lágbájá sí báyìí breaking news ìgbà àìmọye àwọn ọ̀rọ̀ ńláńlá táwọn àgbàlagbà tàná parí tẹ́nìkan kan ọ̀gbọ́ sẹ́rí gbogbo ọjọ́ tí aburú bá ti lé ń fọ́n ká inú tó bá àwùjọ wa jẹ́ social media yìí àti rédíò gbogbo tẹ́ ẹ̀rọ páwọn èèyàn ń ṣe yẹ tí wọ́n lọ ń tàṣírí ara wọn lórí rédíò tí wọ́n ń gbẹnu sí máìkì kò sí kankan tó lè mú oríire wá ń bẹ̀ aburú tó máa pọ̀ sí ni
àbúrò àwùjọ ni o gbogbo ń tá àjókòó tí pé àjẹ́ tó wọn tẹ́ tó lọ ṣẹlẹ̀ lónìí o ò lè borí ire kankan bọ̀ ńbẹ̀ ọ̀dà ẹ sọ gbogbo àwọn tí wọ́n kó àṣírí ara wọn sórí social media ẹ sọ àwọn tí wọ́n kó àṣírí ara wọn lórí rédíò ẹ sọ ẹni tó wá jẹ pé pọ́blẹ́mù yẹn sọ́ọ̀bù fún ok kó o ti dúró mo fẹ́ farabalẹ̀ kí n ti yọ ẹ̀kọ́ ìjáde èèyàn dúró ní èèyàn wọn làwọn kan lórí rédíò ọwọ́ abìmọ̀ mẹ́rin nígbà wọn á ṣe DNA test wọ́n rí pé òun kọ́ ló ní kankan bẹ̀ ẹ máa gbọ́ o kò sọ́wọ́n mi ti ń tọ́jú rẹ̀ gàwọn mẹ́rin náà lọ wọ́n dẹ̀ ti sọ àti gbọ́ lórí rédíò gbogbo ayé ti gbọ́ ó ti ká àwọn ti gbà pé bá wọn kọ́ wọn lọ ọ̀yá ẹ sọ solution tó wá sínú ìgbésí ayé wọn. kí ló ṣẹlẹ̀ sí kò sí nǹkan kan bẹ́ẹ̀ ó wáyé asán ẹ sì máa wo irú rẹ̀ ṣẹlẹ̀ lójú ayé ànàbì sallallahu alaihi wasallam. sẹ́ẹ̀rí tí máa ti àwọn àìsàn tí máa ń sọ yìí ẹ jẹ́ n kọ́kọ́ tírìtì àwọn tí máa kọ́ sọ síwájú in tó lè jẹ́ solution rẹ̀ ni pé gbogbo ẹni tó bá fẹ́ bá ní dá sẹ́sìn nímọ̀ tó yẹ kóró ọ̀nà àbáyọnu tó o bá nímọ̀ má dá sẹ́sìn ẹlẹ́ẹ̀kejì tó o bá nímọ̀ jìnnà sífẹ̀ẹ́ nú ẹlẹ́ẹ̀kẹta mẹ́jọ onígbéraga torí pé solution ká parọ́ mọ́lọ́ ká parọ́ mánàbí àti ogun tí ọmọ tibẹ̀ jáde nǹkan mẹ́ta yẹn ni ìfẹ́ ẹnu àìnímọ̀ ìgbéraga solution rẹ̀ nù kí wọ́n á bọ́ síbi tẹ́lẹ̀ ká máa tàṣírí ọ̀rọ̀ nù lé àìmọye tí ó lágbára tó yẹ pé tẹ́tí gan bá gbọ́ ó lè fàya táwọn bàbá àtàná paná tẹ̀dọ̀ ọlọ́run kankan ò gbọ́. ìyẹn tó wá jó níyì òun náà ni pé sẹ́rí gbogbo ìgbà tí ọ̀rọ̀ bá wà ní kọ̀rọ̀ ìyẹn tó kó bá wùjọ wa tẹ́sí òfin níyì mọ́ ni pé gbogbo ọjọ́ tí ẹ̀ṣẹ̀ bá ti ń jáde ẹ̀ṣẹ̀ níyì mọ́ ẹ jẹ́ n lọ sínú ìtàn ànábì Yusuf fún wa. alayhi salatu wassalam. ṣé ẹ mọ̀ pé ànábì Yusuf alayhi salatu wassalam ìyàwó ọ̀gá rẹ̀ nínú sọ́ọ̀tù Yusuf òun ló pè pé kó wá bóun ṣe ṣìnà ẹ máa wo nǹkan o ọlọ́run wá sọ bẹ́yìí pé wàgọ́là kọ́tílẹ̀ àbúwà obìnrin nígbà tó fẹ́ kí Yusuf bóun ṣe ṣìnà wàgọ́là kọ́tílẹ̀ àbúwà kì í ṣe báàbù kan o àbúwà gbogbo ilẹ̀kùn tó wà àfin ọlọ́ọ̀tì ìbẹ̀rù ọlọ́run kan bẹ̀lẹ̀ mi rẹ̀ tó ti bó ṣe fẹ́ ṣe ṣìnà torí yàtọ̀ ń bẹ láàrin ẹ̀ṣẹ̀ tó gbé hàn àtẹ̀ṣẹ̀ tó ṣe ń kọ̀rọ̀ ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń kọ̀rọ̀ ó sì tún níbẹ̀rù ọlọ́run torí pé àdámọ́ ẹ̀ṣẹ̀ ni pé tó bá ti lè di nǹkan tó fọ́kálé tó fọ́kọ ẹ̀ṣẹ̀ ò ní nítumọ̀ mọ́ in tó bá wù dọ̀ wá jẹ́ bí social media torí rédíò tẹ́ẹ̀mà lọ lẹ́ǹgbọ́tà kan ẹ̀ ń sọ kékeré kan mo fẹ́ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ẹ̀kọ́ wo lọ kọ́ ńbẹ̀ ju pé tí ó tó dáná lé yín lọ. ọlọ́ni wà gbọ́dọ̀ kọ́tílẹ̀ àbúwá gbogbo ilẹ̀kùn tó wọnú lé ní àti tí ẹ̀rọ kẹ́ńtọ́ tó fẹ́ ṣe sí lẹ́yìn ó ti gbogbo ilẹ̀kùn kí ni ìbẹ̀rẹ̀ mi rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ó lè kéré ní ìbẹ̀rù ọlọ́run wà lẹ́mìí rẹ̀ nígbà tó wá di wípé nǹkan yẹn ò ṣẹlẹ̀ mọ́ tó di pé ọkọ dé kí ni ọba sọ́ńdọ́nà ó ní Yusuf arid an hadha wastagfiri li dhanbi àwọn àfáà ní hikman bẹ́ẹ̀ ọkọ ìyàwó tọ́jọba ó rí pé ìyàwó òun ti wà at fault ọwọ́ àti wọ́n bí Yusuf pé mọ́jọ́ ojú bí tá a ti sọ̀rọ̀ yìí lọ ìwọ ìyàwó dákun lọ́wọ́ lọ́nà lọ́la foríjì torí pé tó bá bẹ̀rẹ̀ sí ní pariwo ìyàwó rẹ̀ bọ́ọ̀ta òun náà ti pariwo inú ilé ara rẹ̀ síyẹn náà ti dẹ̀ sí rẹ̀ pé ẹ̀mọkùnrin ti ń lọ òun ìyàwó rẹ̀ àtọmọ ọ̀dọ́ rẹ̀ ẹ̀wọ̀n tí kúrẹ́ ní ìgbé wá àlè yọ ẹ̀kọ́ ọ̀nà àlùkò nìyẹn dáadáa ó ní kó ṣe bẹ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ báwọn ṣe ló kó òru ọgbàdà tú síta ńgbọ̀ wá tú síta àwọn àfáà ní ẹwọ́jọ́ kìíní àná tóbìnrin yẹn fẹ́ ṣẹ̀ṣẹ̀ ó ti gbogbo ilẹ̀kùn bẹ̀rẹ̀ ọlọ́run bẹ̀rẹ̀ mi rẹ̀ ṣùgbọ́n gbọ́ tó rí pé gbogbo ayé ti mọ̀ wípé òun ló ń pe Yusufu ọwọ́ akáwọn obìnrin jọ ọyẹ máa gélá Yusufu jáde sí ẹ nígbà ogun wọn rí Yusufu tí ẹ ń gẹ́ra wọn lọ́wọ́ ọwọ́ á bẹ̀rẹ̀ sí ní sakọ pé ṣe ẹ ti ní nǹkan o ìtẹ́ ń bú mi sí wípé odidi ìyàwó ọba olówó agbèrè ẹ̀ lọ́bọ́mọ ọ̀dọ̀ ṣe ẹ ti ní nǹkan báyìí kódà tí ọba ṣe yọ sẹ́wọ̀n rẹ̀ àwọn àfáà ní ẹ̀ṣẹ̀ tí ń tilẹ̀kùn mọ́rí lánàá ọwọ́ di tí fi ń ṣe fáàrí kí lọ́pàá tí fi ń ṣe fáàrí torí pé ó ti di páyé ti gbọ́ gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ti lé ń tú àṣírí ẹ̀ṣẹ̀ bọ́ọ̀ta ẹ̀ṣẹ̀ ò ní níyì mà. ìròpẹ́ get point mi
ẹ̀sìn òní ní ìmọ̀ mo ní wọ́n jẹ́sùn ọmọ lójú ayé ànàbí sallallahu alaihi wasallam. sàbẹ́ kan lọ́wọ́ bá ànàbí pé ànàbí ọmọ tí ń bẹ lọ́dọ̀ arákùnrin ọmọ bọ̀dá mi ni ìyàwó rẹ̀ tó bímọ fún ọmọ tó bí bọ̀dá mi lọ́lọ́mọ ẹ máa gbọ́ ànàbí wa òkúrú ọ̀ràn burúkú wò lílé àmẹ́jì wá jẹ́ sọ̀dọ̀ ànàbí tí ọkọ ìyàwó sọ pé èmi lèmi lọ́mọ ẹ̀dá kò sànàbí ọ̀làgbára kọ́ bẹ́lọ̀ ń pè wọ́ ọlọ́run mo fẹ́ mẹ́ntọ́ lọ́mọ sórí gbogbo ọjọ́ tó bá ti ń tẹ́tọ́ sílẹ̀ tí wọ́n fẹ́ máa wádìí nǹkan báyìí aburú tó máa kàn bẹ́ẹ̀ o ò ní nísìmí tẹ́ ìjáde láyé ànàbí ní ìdájọ́ mi nì téèyàn wá fi ìdájọ́ sílẹ̀ ànàbí fi ìdájọ́ sí ìjọ náà tó bá wò pé orí rédíò kan lọ ń lọ orí kíní kan lọ fẹ́ lọ sọ ìtì ẹ̀ lọ ní ìṣe kíní kan màá lọ rojọ́ bẹ̀rẹ̀ dìdìrín aláìlójútì òponu ànàbí ní àlìwáládú lílì fìrọ́ọ̀ṣ ìwọ tíyàwó ń bẹ lọ́dọ̀ rẹ ìwọ ló ń súnmọ́ yàwó ìwọ lámọ̀ lọ́kọ yàwó ọmọ ìwọ ló ní máa gbé lọ sórí wọ́n tó wá kílèmù pé bọ̀dá rẹ kan lọ́lọ́ ọmọ nítorí ń sọ ni pé wọ́n bọ́ yàwó ṣe sì náà lọ́rẹ̀ lóko in tó tilẹ̀kùn ti náà nù. sallallahu alaihi wasallam. irú bàbá tí ó lò ń bímọ mẹ́rin tí a lọ sọ pé bímọ mẹ́rin tí wọ́n ń lọ wá di DNA oúnjẹ ọmọ tí ọba jẹ dalẹ̀ ọwádìí ọtọtọ sled orírìkúrì ìbànújẹ́ ẹgbẹrẹ ègún yìí ò tún wá lè kó ònú fámìlì wọn sórí wọn tó ọgbọ́rọ̀ lọ́tọ̀ ọ̀ràn kẹkẹkẹkẹ báyìí wọ́n tó amọ̀nàká sí ọmọbìnrin obìnrin tí a ní lọ ṣe kí lórúkọ rẹ̀ ọ̀tá ọ̀rẹ́ tí kò mẹ́ bó ṣe kò mẹ́ ẹlòmíràn ti bọ́ sórí ìjókòó wọ́n ti gbàgbé sáptà tiẹ̀ ẹ̀sìn ayérayé ti wà ní fámìlì yìí solúsàn wàdà so ti á gbowó bọ̀. وكن لسنة خير الخلق متبعا لأنها لنجاة العبد عنوان لأنها لنجاة العبد عنوان. ẹ jẹ́ mo sọ pé ọ̀nà ọ̀tọ̀lọ́nà tí mo fẹ́ gbà pípẹ́ àlẹ́jọ́ ẹ jẹ́ wọn á bọ́ síbi àwọn nǹkan tí mo ní pẹ̀lú àwùjọ tá a wà yìí. ní àtàwọn tá a jẹ́ mùsùlùmí ṣe é rí inú aburú tó ṣẹlẹ̀ sáwùjọ yìí òun ni nípa ìtọ́jú àwọn ọmọ wa àti ẹ̀kọ́ àwọn ọmọ wa àwọn ọmọ tá à ń bí ní ìsìn kìí ṣe ọmọ tó jẹ́ wípé ẹ̀kọ́ tá a fẹ́ fún wọn ni wọ́n fẹ́ gbà àwùjọ gẹ́gẹ́ ní bá wa tọ́jú ọmọ ọmọ wa máa hùwà tí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ò ní mọ́ ẹ̀sìpẹ́tì pé ìwà ọmọ rẹ̀ lè jọ o torí pé kìí ṣerú ẹ̀kọ́ tó fẹ́ kọ́ ìwọ gẹ́gẹ́ tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ráyè o àwùjọ ní bá wa ká ọmọ lẹ́kọ̀ọ́ báyìí nìsín kí n gbé lórí ìtọ́jú ọmọ àtẹ̀kọ́ ọmọ tẹ́ ẹ bá wo àwùjọ lónìí òbí ò bìkítà nípasẹ̀ wípé irú ọmọ wo ni mo fẹ́ produce àwùjọ ọmọ táyé ń bí náà ní kálukú ń bí lọ ṣe bá àwọn ọmọ ní ẹ jókòó yìí àwọn ọmọ ní ẹ lò jáàbù ààrẹ lómi tí ò lè tí màrí bóyá ó tún bojú ń bì ṣé kì í ṣe ìmúra ọjọ́ Sunday torí pà ń bọ̀ bí program káwọ́kọ́ béèrè ṣé kì í ṣe ìmúra táàrí wọn lọ́la nígbà tí bá ń lọ school tàbí ìgbà tí bá ń lọ bí títí ń tìtì táwa jẹ̀ tọrọ ọmọ tí ó ti torí pé àdáwò ta tó kò ní ìṣe gbogbo àwọn secondary school kọ̀sọ́mọ kan jẹ́ títì láwọn primary school ma àwọn ọmọ yẹn jáde báyìí wọn ò tiẹ̀ lọ bí títì náà yìí máa kọ́ lọ kọ́sẹ́ àwọn wájísà bí wèrè kálukú ṣe ń wájísà kálukú ò ní sùúrù kankan mọ́ báyìí kódà ọjọ́ ọ̀la ẹ̀kọ́ nílùú ẹ̀rù rẹ̀ ọmọ báyìí torí pé kò sí sùúrù táwọn tíṣà àtàná faradà táwa fi jẹ́ nǹkan àwa tó ní ọ̀fẹ́ faradà fáwọn èèyàn mọ̀ wàhálà tẹ́mọ̀ wákàkí ni pé ta ni ó tìtì àwọn ọmọ ti yà lọ́ọ̀ di yahoo wọ́n ti yà lọ́ọ̀ di yahoo èlé lẹ́lẹ́mà fún mi 25,000 pé ó kéré o bùkátà wo ni wọ́n tó ń bọ́ ọ́nà lẹ́nu ká no mi ò lè dúró màá lo oògùn palọ̀ ọkọ́sẹ́ nígbà wọn bá ti bí ìlò oògùn palọ̀ ọkọ́sẹ́ ẹ wá dúró owó ọkọ̀ so àwùjọ ní ń bá wa tọ́jú ọmọ
kárí inú ilé mélòó láàrin wípé mo lè mú ọmọ mi jáde tí màá sì fi proud wípé ọmọ mi rèé nílànà ti mùsùlùmí tí ó dúró ní tì mí pẹ̀lú táwùjọ sọ ẹ̀ pé ẹ̀rí pa láti lágbájá orí kó dúdú rẹ̀ wọ ọmọ yín bí ṣe ń lo black níbi táyé lajú dé yìí fúnra òbí mi tẹ́ bá sọ fún pé ìyá lágbájá àmọ́ rẹ̀ kò bí wọ́n ṣe ń múra ìní ń wọ nígbà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti di arógbá aṣọ mọ́balẹ̀ gbogbo aṣọ tó wọ̀ náà a lè kàákàákàákàá aṣọ wọn á pọ̀ gbogbo ẹ̀ náà kò ju bí tán báyìí lọ ó bẹ ọwọ́ dàbí àkọ́bí ìwìn wọ́n sọ fún ìyá rẹ̀ pé sọmọ yín kọ́ ẹ̀ ló ní pólì lọ́wọ́ àdé ó ti wọ pólì Ìbàdàn ẹ máa gbọ́rọ̀ àwọn ọmọ rí òwò ẹ lọ́wọ́ pólì Ìbàdàn sọ́pàpọ̀ mọ́ra wọn tí wọ́n ní kéèyàn lọ sórí fún pólì ní àbáwọ̀ lọ pólì a ti gbà yí pé iṣẹ́ fi dúró ojú òbí mi ni pé ìmúra tí skul ni wọ́n máa mú nìyẹn wàláì skul ò ní ìmúra kankan láyé social. àpẹẹrẹ pínú léèrè ọ̀dàrú òun ni kọ́ máa rẹ kó múra ẹwu fẹ́ẹ̀kì Maria tí ń lò gan kí ni ìjáàbù ń dojú tì í sí àwọn Christian ni wọn mọ tí ń ṣe náà fẹ́ẹ̀kì Maria tí ń lò tó ń gbé pé kò sí fọ́tò ń gbà náà ó borí náà kódà kì í ṣèborùn ló lò ìjáàbù ló lò kódà ẹ̀mí ń bẹ ọ́fẹ́ ẹ̀jọ kìmáàrùtà nínú àwọn fọ́tò tí a lò kí wá ní lójú tí ọ̀ tí Christian máa gbọ́ pé kí ló dé tó ro èmú yín pé mo fi jọ̀yà Jésù ni tí bó ti fún lásà rẹ̀ bó lọ máa tiẹ̀ ò ṣe nílé dáyàtọ̀ Yorùbá ní àti kéré ni mùmíní ti ń kọ́mọ rẹ̀ lásọ̀ aṣọ yẹn kéwú kíkà ni ẹ̀sìn ní àmì pé yọ́ máa kàn nígbà tí ò yá wọn sáré pé yàn ń kó pé yọ́ máa jẹnu wújẹ́wújẹ́ so àti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ ọmọ mélòó náà ọmọ wa torí pé ń tà ń ṣe táwọn ọmọ bàbá ṣe ṣe ẹ̀kọ́ jẹ́ wùrí báyìí kárí pé jókòó ìsìlámù lélẹ̀ àwọn ọmọ wa náà wà nílẹ̀ ta ó fẹ́ pé ń tà ń ṣe yẹ kò ní kúnnù nínú ilé wa ṣùgbọ́n ṣé bó ṣe wọ skul nù ṣé tó bá wọ ẹ̀sùsàn ṣé bí ó ṣe wọ bẹ̀ nu ṣé ò ní sọ pé kọ́ọ̀sì tó fẹ́ lọ sí ní ìsìn wọn lọ́mọ kò sí kọ́ọ̀sì tó ọmọ kẹ́kẹ́ fẹ́ ṣe lónìí tí Nàìjíríà wà yìí o àfọmọ tó bá fẹ́ ṣèrànù lókù torí pé freedom of religion wà nínú òfin wa ọmọ lè múra bẹ́sìn rẹ̀ sí ni ó múra ìwọ ọ̀yá gángan lè tẹ̀lé dé school o lè lọ ẹ wá ọmọ tèmi bí mo ti fẹ́ kó rí nì ráìtì mi ní school ìjọba ní kì í ṣe private ṣé máa ń ka lọ́jọ́ ìjàjà àbùtọ̀ wá di ọ̀rọ̀ fún wa nínú aburú ni pé ní díútì ọ̀nwá ìhòòhò làwọn ọmọ obìnrin rìn wọ́n á darúgba aṣọ mọ́balẹ̀ láìsí rúmọlẹ̀ kálukú kíyèsí ní olé bẹ́ wọn kí ni solúṣẹ̀ rẹ̀ àti kékeré ni ẹ ti faṣọ gidi kọ́ wọn kí ìyá náà tó o sì fẹ́ jẹ́ olùrẹ́ ọmọ jẹ́ kọ́ bọ́ ọ lórí ìmúra dáadáa nígbà olóbìn ilé tó wá ń rọṣọ ọmọ yà tó ń ti bẹ́ẹ̀ lọ ra magi ń bẹ̀ wọn kọ̀wọ́ nǹkan kan kọ̀rọ̀ sọmọ yà wọn ni yàlágà yẹn bẹ́ẹ̀ sí àdá mọ̀ kẹfẹ́ sáré ra yọ ní alẹ́ lójútì àbí mo lọ pọn mi ókè bóòlù ọmọ ò ṣe ní rìn òhò ká má jẹ́ kó jẹ́ pé àwùjọ ní ọ̀bọ̀ wa tọ́jú àwọn ọmọ yẹn number one nù ẹ̀ẹ̀kejì nípa ẹ̀kọ́ mùsùlùmí ọ̀rẹ́ díẹ̀ àti jẹ́kọ́ máa rí ọ̀kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yanjú àfi ìwé bí ẹni wípé wọ́n ti so oríire má bí ìwé òun síbi náà láwá kàn níbo lẹ́kìlá bá bọ̀ bẹ̀ àbá alámúnigun wọ́n ní àwọn ọmọdé ilé rárá ìtí bàbá mo fẹ́ rántí wákà àbá ni wọ́n ní àwọn ọmọdé àwọn ọmọdé ilé wọn ti sọ̀rọ̀ pé àwọn àgbòṣèlú ń bẹ ní àgbà òṣèlú bẹ ní kirikiri àbọ̀rẹ̀ nìkan kéwù làwa ń ké. ṣe nígbà bàbá fẹ́ dá wákà tẹ́ẹ̀mù ìgbà tí olùkọ́ kan pokùnso ní ọ̀nà ìgboro tí a ní ọdákú àbí nǹkan pókú tí ó tọ́ lọ ronú pa rẹ̀ nígbà wọn ò fún lówó oṣù ní àbádáwá kà ń pé ó no ṣebí torí pé kó lè bá dáa fún yín lẹ́bí kọ́mọ kó lè kí ó kọ́mọ lọ ní pé
àwọn ọmọdé ilé wọn ti sáwọ́ gbó. Àwọn ọmọdé ilé wọn ti sáwọ́ gbó. Àwọn àgbà òṣèlú wọ́n ti Àgbà tẹ̀ mọ́lẹ̀. òṣèlú wà ní Kirikiri. Àfọ̀rẹ́ bí kan kéwù làwa ń ké. Ìtí ẹ fi báyé wa jẹ́ láti ìpìlẹ̀ wà tẹ́lẹ̀ yìí pé tọ́mọ bá ti lọ ilé ike kò lè dáa fún. Kéwù là ní ẹ̀kẹ́ lẹ́mú wá bú. A ní ẹ̀kàwé níwọ̀n ẹ̀sọ́ dìjà àgbọ̀ pẹ́ ti kàwé àwọn kò ṣiṣẹ́. Wọ́n sọ fún ọ pé tó bá kàwé rẹ̀ bàtà rí òdùn kò kà. Wọ́n dẹ̀ fi lé wa kó lé ike ó. Nígbà táwa èmi tí mò ń sọ̀rọ̀ yìí ìgbà táwa kéré àdánwò gidi ni ó à ń fojú kéré rẹ̀ ẹ rò pé àdánwò yahoo ní màá sọ́bì àbí. Ṣé bá wọn tó bá lẹ́sìn inú ò ní ṣe yahoo? Kí ló bí gbogbo ẹ̀? Oyin tí a sọ fún wa primary school St. John lèmi lọ St. John lójú hospital academy school 3. Ìgbà náà aláàárọ̀ ọlọ́sàn òun ni sùkú. Àwa tá a lọ aláàárọ̀ làwa lọ. Àwa tá a lọ sùkú aláàárọ̀ a lọ lé ké rọ̀lẹ́ lábẹ́ àti bàbà tí wọ́n gé mọ́riwo àbí èwo la máa ń pè ẹ̀yìn mà tí wọ́n gé a lọ lé ilé ẹ̀kọ́ ẹ̀mejì ní bẹ́ńgbà náà. Ilé ké àárọ̀ ilé ké rọ̀lẹ́. A lọ lé ké rọ̀lẹ́ àwọn tí wọ́n sùkú ọlọ́sàn wọ́n ti lọ lé ké láàárọ̀ lọ́wọ́ àwọn àfa wa. Ìgbà náà àwọn èèyàn ń ka form 4 wọ́n dẹ̀ ń rí send local government torí pé a pàtàkì tọ́lọ́n kò fẹ́ sínú ilé kan tí wọn ò ní jẹ́ kọ́ mọ́ máa lọ lé kéwú inú ilé ibi tí wọ́n ti train wa jẹ́ ti fún wa ní antivirus láti lé kéwú pé má díjú kankan o kò sí mọ̀lẹ́kà kankan tí ó fi yẹ̀gbọ́ lójú tí máa rọ pé school St. John la lọ wọ́n train wa ọlọ́run là ní ya pastor gbogbo òwe orin pátá ní bẹ lórí mi ọdún 6 la lò á lọ jẹ̀kórè wájú Maria lọ́gbà àfàdá síbẹ̀ mà náà jọ so èmi máa ń lùlù ṣàkẹ́ tó bá ń lùlù èmi là yàn á lùlù wọnú ọ̀dọ̀ Maria ni pé àfọ̀pẹ́ fọlọ́ 1 2 àfọ̀pẹ́ fọlọ́ lọ́kà àti náà wá ìgbàgbé rẹ̀ dísìn lọ́kà ẹni tó ń so ìyanu ẹni sowó yá fani táráyé ń yọ ẹni ta ìgbà táwa lọ́mọ wọ́n gbà táwa lọ́mọ ó náà ló ń tọ́jú wa ó náà ló tọ́jú ó sì fẹ́ bú ìfẹ́ La ilaha illallah wa rasulullah. Wallahi Ọlọ́run ló ní Islam. Wọ́n plan pé káyà pásítọ̀ ni. Àánú Ọlọ́run ló lé wa bá. Àwọn ṣọ́ọ̀tì lórí wa. Wọ́n ṣọ́ọ̀tì wọn ò sí lè jèrè. Wọ́n tọ́ jàrà. Kí ni òjè ká? Gba náà àwọn àfáà wa ti kọ́ wa ké láti lé kí wọ́n dìjú àwọn àmàṣẹ́ rẹ̀. So àwọn tíṣà wa àmọ̀nà pé ọmọ èṣù yan síbẹ̀ ní mọ̀lẹ́kà ni wọ́n nà wá ni ẹni tábà lajú ó fi hàn pé ibi wọ́n ká yọ ẹ̀kọ́ kan ń bẹ̀ yẹ iye tí wọ́n ti gbèsè alẹ́ mi a lọ practicalize ó du ayé ò lè gbọ́ ọmọ tẹ́ ẹ bá kọ́ lẹ́sìn lọ. Wà máa ń kọ́ ní Kùránì lákàrà mọ́ta. وحافظوا قد فاز فوزا عظيما وحافظوا قد فاز فوزا عظيما. Àwọn wí wọ́n ń dá sùkúù mùsùlùmí lẹ̀ nígbà táwa ń sọ ẹ̀kọ́ sáwọn sùkúù mùsùlùmí náà public school náà láàlọ́ ok àwọn mùsùlùmí wọ́n ń dá sùkúù mùsùlùmí náà ní tó wá sọ pé Kùránì wọn ti pọ̀ jù bẹ́ẹ̀ ó ń ranù wọn ò ṣe èbò dáadáa tá ló sọ wọn pé èbò ni wọ́n fi wà lìjẹ́ náà. Wà máa ń tarọ́ kalẹ̀ Kùránì. Máa gbọ́ sùkúù tẹ́mi dálẹ̀ wọn ó sì Kùránì dágún 9 Kùránì wọn ò fi bẹ̀rẹ̀ kì í ṣe ìbò ọ̀kọ̀ọ̀kọ̀ mọ́ Kùránì iṣẹ́ ìkú láwọn bá sì máa pín mọ́ra wa lọ́wọ́ tọ́wọ́ bá ti jẹ́ pìlẹ̀ òwọ́ ó ti tán nù. Ṣé mo láníyàn kan weather school ẹ̀ ṣe nígbà rí pé ẹ fẹ́ máa kàwé ni àmà fẹ́ modernize kéwòn yóò wá kéwòn ni èmi náà mo wá bá sọ pé kí yọwọ́ Kùránì ilẹ̀ Kùránì náà máa kọ́ gbọ́dọ̀ kà tí ó kà tọ́mọ tẹ́rí àwùjọ tá a wà yìí a ní di extraordinary àgbọ́yé ẹ̀sìn fáwọn ọmọ wa láti kékeré ọjọ́ ọ̀la àwọn ìlú tá à ń lò yìí ń wọ́ọ̀sì sí ni o sẹ́yìn kí wọ́n sọ níbẹ̀rẹ̀ ànábì mi ò lè dá a mọ́ tẹ́ẹ̀fì lọ bọ́lọ̀ ẹ̀ mọ̀ ọdún yìí lónìí yọ àsọ̀rọ̀ ọ̀lẹ̀ tí bá ń sọ pé Buhari ọmọ sí
gbogbo aláwọ̀ kabalẹ̀ pé tí bàbá ìbá débẹ̀ yóò yọ̀dà ọlọ́run jẹ́ kó yá pé àníṣẹ́ bẹ́ẹ̀ sì máa bá yí lọ́nu kálukú ni wọ́n máa bẹ lọ́run rẹ̀ máa bẹ lọ́run pé ọlọ́run bó ṣe rí ó rí tó kí erin tèmi ṣe àbí kí wọ́n kà rẹ̀. Mo ti wù kó lè tò nínú kan, ó ti dájú pàrọ̀rùn fáwọn kan nínú àwọn àtàyè ara lọ́rùn. Káwọn bá wọn ọba olóore, káwọn ọba olóore. Bí ṣe ń rí lẹ̀ ẹlòmíràn máa sọ pé kọ́ máa lọ bẹ́ẹ̀ torí òun gbádùn tiẹ̀. Ẹ̀tọ́ tiwa ni ẹjẹ́ wà mí lọ́dọ̀ Ọlọ́run ṣẹ́ láwọn ilé wọ́n ti fọ́ lójú wọ́n ti di létí wọn ò lérí tí a rò wọ́n ti gé tí wọ́n lọ. So tábà wọ́n gbẹ̀yìn pé téèyàn bá lè jókòó tó bá ronú pé síbẹ̀ kó o sì máa lọ ni síbí nàìjíríà ó sì máa lọ ni a jẹ́ pé ẹ̀sìn náà tó gbọ́dọ̀ fẹ́ níbẹ̀ o. Gbogbo àwùjọ aburú tẹ́ ẹ rí kẹ́ ẹ fẹ́ máa sọ pé àwùjọ ìgbé wa wàláhì tó máa bá ti ní antifáírọ́ọ̀sì láti ilẹ̀ mo fọlọ́run ṣẹlẹ́rìí kò lè bá lọ. Iṣẹ́ fi wá gbá wa wọ́n ní tá a bá ti kàwé wa bàtà wa dún kókó ka àwa kọ́mọ kú nílé kéwú wọ́n wá padà sọ skul aláàárọ̀ wọ́n padà sọ di pé ẹ̀pà ti ọlọ́sàn rẹ ẹ sọ skul di ẹyọkan nígbà sọ di ẹyọkan ilé kéwú náà ṣẹ́kù ṣẹyọkan ilé kéwú wá di ilé kéwú.